tó kábíyèsí Elédùmarè ọlọ́run alágbára gíga òkò rìbìtì tí ń fọ́ sátánì lórí yágbóyájú ọkùnrin ogun ni bàbá mi àríro àlá ọba tó ń ṣohun gbogbo ní tìyanu ẹrù jẹjẹ ẹkùn ọkọ fáráò alábẹ́nú à ń sá sí òkè pààrà sọlọ́run dídìrín ní bàbá mi yágbóyájú ọkùnrin ogun ni àríro àlá ọba tó ń ṣohun gbogbo ní tìyanu ẹrù jẹjẹ ẹkùn ọkọ fáráò. ẹ dákun bí mo sì máa hàn sọ bàbá rẹ ni tó sọ pé òṣèlédùà ẹ dákun ẹ bá ń sọ fún tọ wọn kò ti pàdánù ọpọlọ tó ọlọ́run bẹ ọlọ́run tó ti wà ayé tó wà ọba tó wà nígbà táyé ń bẹ ṣe fóun náà ni ó tún máa wà nígbà táyé ò ní í sí mọ́. ẹ ké kábíyèsí elédùà ẹ̀yin gbogbo ẹ̀yin mùsùlùmí ẹ dákun ẹ bá ń fọ́ lọ́run tóbi ẹ̀yin onígbàgbọ́ òdodo kìrìsìtẹ́nì ẹ bá mi yin Elédùmarè lógo Elédùmarè tó mú wa lọ lọ́sẹ̀ tó kọjá tó tún mú wa dé síbi yìí lónìí ẹ̀yin ọlọ́run lógo ọ̀pọ̀lọpọ̀ lájọ sùn lálẹ́ àná ṣùgbọ́n tí wọn ò jí sílẹ̀ àlàyé lówùúrọ̀ yìí kì í ṣe pé a fi yọ̀ wọ́n bí ó ṣe pé a fi ń gbórúkọ Elédùmarè ga níṣẹ́ mọ̀ pé gbogbo wa láti dágbádá kú kó wa ní òkú gbogbo wa àti wáyé yìí ná ayé lọjà ṣe mọ̀ fọ́run nílé gbogbo wa torí ẹ̀ lèmi ṣe máa ń sọ pé gbogbo tí ẹ̀dá bá ń ṣe nílé ayé ẹjẹ́ máa rántí ọjọ́ àti sùn ọjọ́ tá a sùn tá a nílé ìdè mọ́ ẹjẹ́ máa rántí ọjọ́ tá a di àbẹ̀gbé tí a gbé apá ò ní ṣe é gbé a gbẹ́sẹ̀ wa ẹsẹ̀ wa ò mà ní ṣe é gbé a fẹ́ lẹnu báyìí ẹnu ò ní ṣe é sọ̀rọ̀ wọ́n wàá mọ̀ gbé wa wọ́n mọ̀ gbé wa a ti dàbẹ̀gbé nu gbogbo wa pátápátá lásìkò àsìkò tó ní kálukú ó lọ́la ò mọ́ o ṣùgbọ́n kélédùwà kọ́mọ̀jà akúkú àjọkú kọ́mọ̀jà akúkú ọ̀wọ̀wọ̀ kọ́mọ̀jà akúkú àpàlàdọ̀ tó gbogbo ẹ̀yin tí ń gbọ́ mi lọ́jọ́ tòní lẹ́ẹ̀kan sí èmi ọmọ yín àyànfẹ́ yín olólùfẹ́ yín náà ni àdìjú ọ̀rọ̀ òdìmọ̀túndé sórí ìkànnì yìí ọ̀rọ̀ ìsítí náà ni mo tún mú wá fún wa wípé ká máa rántí ìjọba ọ̀run o ẹ̀yin ṣe mọ̀ pé a ti fi lélẹ̀ fọ́mọ èèyàn láti kú lẹ́ẹ̀kan ṣoṣo ṣùgbọ́n lẹ́yìn èyí ni ìdájọ́ ni òní lọ́jọ́ Sunday ọjọ́ kẹtàlá oṣù kẹjọ nínú ọdún 2023 tó ètò mi ẹ dákun ẹ máa bá mi ṣíà gbogbo prógámù mi tẹ́ bá ti ń pàdé lórí social media ẹ sì bá mi lọ sí péèjì mi àdìtú ọ̀rọ̀ àti African Parrot TV àdìtú ọ̀rọ̀ TV ẹ dákun ẹ máa fọ́lò wa kẹ́ ẹ sì máa bá wa ṣíà gbogbo àwọn prógámù wa kó lè máa tẹ gbogbo àwọn ènìyàn lọ́wọ́ tó gbogbo ẹ̀yin tí ń gbọ́ mi ẹ dákun ẹ wá nǹkan fìdílé láṣẹ Èdùmàrè ojú tẹ́ ẹ fi ń wò mí ojú yìí ọ̀mọ̀lẹ́ fọ́ etí tẹ́ ẹ fi ń gbọ́ mi etí yìí ọ̀mọ̀lẹ́ fàyà pẹ̀rẹ̀gẹ̀dẹ̀ bí ọwọ́ aṣọ gbogbo tí ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà Elédùmarè ó bá wa fi àtúnṣe sí i ṣé ẹ mọ̀ pé tẹ́lẹ̀dùmarè bá fẹ́ tó nǹkan Elédùmarè ó yí mọ sórí ilé kìí mọ sórí búlọ́ọ̀kù tí wọ́n ti mọ sílẹ̀ Elédùmarè ó wó gbogbo ẹ̀ palẹ̀ ni àwa tún mọ ìgbà tí Elédùmarè bá wó gbogbo ẹ̀ palẹ̀ nǹkan wà lé kókókó àwa dàbí ìgbà pé nǹkan ọ̀hún fẹ́ bàjẹ́ pátápátá kò sì bàjẹ́ Elédùmarè fẹ́ tún ṣe ni Elédùmarè fẹ́ tún nǹkan ṣe ní lórílẹ̀‐èdè Nàìjíríà yìí ẹ dákun ẹ jẹ́ á fi èyí gbogbo tá a bá sì ń ṣe a máa sọ pé ó dàbí pé Elédùwà gbàdúrà wa bíi ìgbà kan kò rí bẹ́ẹ̀ o wọ́n sọ pé Ọlọ́run ń bẹ bíi tàtijọ́ àwa là sìn bàbá bíi tàtijọ́ àwa là sìn Elédùwà bíi tàtijọ́ ẹ dákun gbogbo tí kò wá bá ń ṣe lẹ́ẹ̀kan sí ẹ jẹ́ máa rántí pé ọjọ́ àti sùn ìgbàkígbà ni kú lè dé ibi tẹ́dá ó kú sí kò sẹ́ni tó mọ̀ àsìkò gan tẹ́dá ó kú nílé ayé tá a wà yìí kò sẹ́ni tó mọ̀ àti pé irú nǹkan tá a bá ń ṣe lọ́wọ́ tí kú ogun ó kà wá mọ́ wa lọ́wọ́ kò sẹ́ni tó mọ̀ nílé ayé tó èyí ló wá mú mi lọ sí ọ̀dọ̀ àwọn ìdílé kan nílé ayé tá a wà yìí mo ti sọ fún yín pé àfọwọ́fà sílẹ̀ yìí lẹ́ẹ̀kan sí fáfàní ẹ̀yin tí ẹ ṣẹ̀ṣẹ̀ ń rí mi báyìí èmi ni ọmọ yín àyànfẹ́ yín olùfẹ́ yín àdìjú ọ̀rọ̀ tó mo lọ sí ìdílé chief olóyè Olusegun Marcus Àrẹ̀mú bàbá yìí ló ṣẹ̀ṣẹ̀ jọlọ́run nípè bàbá yìí jọlọ́run nípè ní ọjọ́ kẹrin oṣù keje ọdún tá a wà yìí ọdún 2023 ni bàbá yìí jọlọ́run nípè bàbá yìí jẹ́ olóyè kan gbòógì
ní Orile Agege lẹ́kọ̀ọ́. Bàbá yìí ṣe fọ́mọdé ó ṣe fágbà, bàbá ṣe fọ́kùnrin, bàbá ṣe fóbìnrin. Bàbá yìí tá bá sọ pé èèyàn tán, bàbá yìí ènìyàn ni. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí mo ti sọ nínú ọ̀rọ̀ mi, ṣe mọ̀ pé mo sọ pé ilé ayé tá a wà yìí àfọwọ́bà fi sílẹ̀ ni, àfọwọ́bà dé báyìí ni. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ mi tí mo kọ́ ṣe máa ń sọ, ṣe mọ̀ pé mo sọ pé bá a bá dọ́run wọ́n béèrè lọ́wọ́ wa pé ṣàdélé ayé rí, a wà sọ fún wọn pé ilé ayé ó dàbí mo kọjá níbẹ̀ ní kírí. Wọ́n sì béèrè lọ́wọ́ bàbá Olusegun makọ̀, bàbá rẹ̀ mú. Bàbá yìí ni Jagunmolu Orile Agege nílùú Èkó ní Nàìjíríà. Lẹ́yìn bàbá yìí, bàbá rẹ̀ mú. Wọ́n béèrè lọ́wọ́ bàbá náà pé bàbá ǹjẹ́ ọ̀dẹ́lé ayé rí, jẹ́ mọ̀ tí bàbá ò fi dá wọn lóhùn. Bàbá ò sọ fún wọn pé ó dàbí mo kọjá nílé ayé fírí, bí ó sì ṣẹlẹ̀ sí kó wa lélẹ́yìí, bí ó ti ṣẹlẹ̀ sí mi lélẹ́yìí, bí ó sì ṣẹlẹ̀ sí ìwọ̀gàn tó fún gbọ́ mi lélẹ́yìí. tó bàbá Chief Olusegun makọ̀ ó jọ́lọ́run nípè lọ́jọ́ 4 oṣù keje nínú ọdún 2023. ìbáṣepá ìkú láyé ará àgbàmúdà ló ní Yorùbá mọ̀ ọ́n sọ. ká dúpẹ́ lọ́wọ́ Elédùmarè pé bàbá tó kú yìí bàbá ò ṣẹ́kù, bàbá ò ṣẹ́kù, bàbá dàgbà, bàbá fi ọmọ sílẹ̀, bàbá tún ní ọmọ ọmọ, bẹ́ẹ̀ ni bàbá tún ní ọmọ ọmọ ọmọ. a rí pé bàbá yìí bàbá olóyè ni, bàbá lólé ayé dáadáa. ṣé ẹ mọ̀ pé òun èèyàn lòun Ọlọ́run. báwọn ọlọ́pàá bá fẹ́ ṣiṣẹ́ ìwádìí, ṣé ẹ mọ̀ pé wọ́n sọ pé a ṣiṣẹ́ ìwádìí, wọ́n béèrè lọ́wọ́ lágbájá, wọ́n béèrè lọ́wọ́ tàmẹ̀dò, ǹjẹ́ ẹ mọ̀ bọ́kùnrin yìí ṣe jẹ́, ọkùnrin tí ń gbé nílé báyìí, ṣe ẹ mọ̀ bó ṣe jẹ́. àwọn èèyàn sọ pé arákùnrin èèyàn dáadáa ni, àbí arákùnrin èèyàn burúkú ni ó hùwà báyìí nígbà báyìí, òun làwọn ọlọ́pàá ó mú mọ́wọ́. bẹ́ẹ̀ náà ni ohun èèyàn lóhun Ọlọ́run. ní táwa yìí bá ti sọ nípa èèyàn, ẹ dákun ẹ gbà bẹ́ẹ̀, kọ̀ǹfàmù ni. bàbá Jagunmolu Orile Agege nílùú Èkó ó jáde láyé. ó jáde láyé ní ọjọ́ 4 oṣù keje ọdún 2023. bàbá fà àwọn ọmọ sílé ayé. àwọn ọmọ tí bàbá fi sílẹ̀ ó ní Ìyábọ̀ Olúṣẹ́gun. ẹ má gbàgbé pé bàbá yìí ní Olúṣẹ́gun, Ìyábọ̀ Olúṣẹ́gun, Olúwaṣèyí Olúṣẹ́gun, Túndé Olúṣẹ́gun, Gbénga Olúṣẹ́gun, Ṣọlá Olúṣẹ́gun, Táyọ̀ Olúṣẹ́gun, Olúwafúnmiláyọ̀ Olúṣẹ́gun, èyí ìyàwó ọ̀tọ̀lórìn ti ìlú Ìdí-ìrókò bọ́dà, àti Tọ́pẹ́ Olúṣẹ́gun. gbogbo ẹ̀yin ọmọ tí bàbá yìí fi sílẹ̀ láṣẹ Èdùmàrè. iwájú tí bàbá dojúkọ tiẹ̀ ti dáná láṣẹ Èdùmàrè. ẹ̀yìn tí bàbá yìí fi sílẹ̀ kò mọ̀ ní bàjẹ́. bàbá fi àwọn ọmọ rere sílẹ̀ sílé ayé lọ. bí wọn ò tiẹ̀ mọ̀ ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ọmọ bàbá yìí, àmọ́ mo mọ ìyá Olúfúnmiláyọ̀ Olúṣẹ́gun, èyí tó jẹ́ ìyàwó bàbá ọ̀tọ̀lórìn Michael. bẹ́ẹ̀ bá dé ìlú Ìdí-ìrókò bọ́dà, ẹ̀yẹn sábèrè bàbá Ìjẹ̀ṣà, wọ́n pọ́pùlà bí ìsáná ẹlẹ́ta ni. ìyẹn ìdílé Ọ̀tọ̀lórìn bàbá Ìjẹ̀ṣà. bẹ́ẹ̀ bá béèrè wọn, tí ẹ mọ̀ pé wọ́n sọ pé bí wọ́n bá pẹ́ lára ọṣẹ ìdọ̀ṣẹ ni. bàbá yìí ti pẹ́. kódà bàbá wa Ọ̀tọ̀lórìn yìí wọ́n forí wọn sọlẹ̀ sí ìlú yìí nínú Ìdí-ìrókò bọ́dà, wọ́n sì ṣèyàn dáadáa. tó ìdílé bàbá tó lọ sọ́run yìí ìdílé dáadáa ni. ká sọ bẹ́ẹ̀, ìdílé dáadáa ni bàbá yìí láṣẹ Èdùmàrè. bàbá iwájú tẹ́ ẹ dojúkọ lẹ́ẹ̀kan sí kò ní bàjẹ́, ẹ̀yìn tẹ́ ẹ sì tún fi sílẹ̀ Ọlọ́run ó tún ẹ̀yìn náà ṣe, ẹ̀yìn náà ò ní bàjẹ́ láṣẹ Èdùmàrè. bàbá Ọ̀tọ̀lórìn Adégbénga, ènìyàn ni wọ́n. bẹ́ẹ̀ bá ń gbọ́ officer of the law, àwọn ni àwọn aláṣọ bíi paramilitary ni wọ́n. ọ̀gá ni wọ́n nínú àwọn Àmọ̀tẹ́kùn. bàbá Ọ̀tọ̀lórìn Olúwagbénga, wọ́n ní kí n kí gbogbo yín pátápátá, gbogbo ẹ̀yin ọmọ Yorùbá, gbogbo ẹ̀yin ọmọ kóòtù òjíire, gbogbo ẹ̀yin ọmọ Nàìjíríà, pé gbogbo ohun tí ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà yìí ó bọ̀ wá dàbí ẹ̀yìn tẹ́gun fi sọ láṣẹ Èdùmàrè. wọ́n tún rán mi sí olóyè
Sunday Igboho pé wọ́n kú àtẹ̀mọ́ra pé láìpẹ́ láì jìnnà lágbára Ọlọ́run lágbára Olódùmarè Elédùmarè ó fún wọn ní full freedom, yóò fún wọn ní òmìnira ní pípé tí wọ́n sì padà sílé wọn. Wọ́n sì tún rán mi sí ẹ̀yìn president Bọ́lá Ahmed Tinubu. Wọ́n sọ pé ìjọba tí wọ́n ń ṣe yìí ìjọba wọn ò ní fàyà láṣẹ Èdùmàrè. Gbogbo àwọn kọ̀lọ̀kọ̀lọ̀ tó dàbí pé ń ṣẹlẹ̀ àdánwò àmì lásánlásán ni wọ́n sọ wípé láṣẹ Èdùmàrè Nàìjíríà sì ń bọ̀ wá dẹ̀rọ̀. Wọ́n ní sọ fún gbogbo èèyàn ọmọ Nàìjíríà pé ẹ fọkàn balẹ̀, ẹ jẹ́ a kún fàdúrà. tó wọ́n tún wá rán mi sínú ìdílé ìyàwó wọn, inú ìdílé ìyá wa Olúwafúnmiláyọ̀ Olúṣẹ́gun tí wọ́n ti di Olúwafúnmiláyọ̀ ọ̀tọ̀ lórìn báyìí. Ẹ̀yìn wọn ní kí n sọ pé gbogbo yín pátápátá ẹ kú àṣẹ̀yìndé bàbá láṣẹ Èdùmàrè. Bàbá tó kú, bàbá tó lọ sọ́run yìí, iwájú wọn da, ẹ̀yìn wọn náà kò sì tún ní bàjẹ́. Ẹ̀yìn bàbá yìí bímọ, bàbá sì tún ní ọmọ ọmọ, bàbá tún ní ọmọ ọmọ ọmọ. Ẹ dákun ẹ jẹ́ n dákọ díẹ̀ nínú àwọn ọmọ ọmọ wọn. Ẹ̀yìn bàbá ẹ má jà gbàgbé pé ọ̀tọ̀ lórìn Michael, ọ̀tọ̀ lórìn Tèmilolúwa, Kírísítẹ́nì ọ̀tọ̀ lórìn àti Réchẹ́lì ọ̀tọ̀ lórìn. Gbogbo àwọn ọmọ yìí ara àwọn ọmọ ọmọ ni àwọn jẹ́. Ọmọ ọmọ pọ̀ bẹ́ẹ̀ náà lára wọn ni Samson, Bọ́sẹ̀, Yínká, Yétúndé, Monday, Káyọ̀dé, Ṣeun. Ẹ dákun eégún láti kàn ìgbàlẹ̀. Bàbá ìsìnkú gangan ni ó dàbí ibà father of the day. Àwọn ni Chief Hakeem Olúṣẹ́gun Basọ̀run. Lára àwọn ọmọ bàbá yìí ènìyàn ńlá ni wọ́n. Gbogbo ọmọ bàbá ṣe mọ̀ pé mo sọ pé ènìyàn ńlá ni bàbá. Àwọn ọmọ bàbá gan ènìyàn ńlá ni gbogbo wọn láwùjọ. Láṣẹ Èdùmàrè Ọlọ́run ò ní fọwọ́ bàjẹ́ kàn ìdílé yín. Ìdílé bàbá tó lọ sọ́run ní bàbá Olúṣẹ́gun. Ọwọ́ bàjẹ́ ayé kò mà ní kàn yín. Ipa ayé ò ní ka yín, ipa ọ̀tá ò ní ka yín. Bàbá onínúure ni. Gbogbo nǹkan rere tí bàbá yìí ti ṣe sílé ayé, gbogbo ẹ̀ pátápátá ló ń bọ̀ padà bọ̀ látọ̀dọ̀ ẹ̀yin ọmọ. Ṣé ẹ mọ̀ pé tí àwa òbí bá ṣe ó ń padà bọ̀ lọ́dọ̀ àwọn ọmọ wa, à ń ṣiṣẹ́ lẹ̀ ẹ̀dọ́mọ ni. Tó fún gbogbo ẹ̀yin tí ń gbọ́ wa pátápátá, ìgbà ìsìnkú bàbá yìí, ọjọ́ ìsìnkú gangan, èyí ọjọ́ tí wọ́n ṣe final burial ceremony, òun náà ni ọjọ́ 23 oṣù kẹsàn-án ọdún 2023, 23rd of September 2023. Ọjọ́ yìí gangan la ó ṣe erùfẹ́rù iyẹ̀pẹ̀ fún yẹ̀pẹ̀, eruku fẹ́ruku. Ọjọ́ yìí gangan ni a ó ṣe ayẹyẹ ìkẹyìn fún bàbá yìí, bàbá olóògbé Chief Olusegun Marcus Aremu. Àwọn bàbá yìí gangan náà ni the Jagunmolu of Orile Agege ní ìlú Èkó. Láṣẹ Èdùmàrè bàbá ẹ ti lọ bàbá relé níkẹyìn la ó ríra. Bàbá lọ bàbá relé níkẹyìn la ó ríra. Èmi àdìtú ọ̀rọ̀ náà ni mò ń kí gbogbo ẹ̀yin ọmọ bàbá àti ọkọ ọmọ yín àná yín ni. Ọ̀tọ̀ lórìn bàbá ọ̀tọ̀ lórìn ti ìlú Ìdíròkò, officer of the law. Àwọn ni wọ́n ń kí yín. Wọ́n sì tún sọ fún mi kí n máa báwọn kí gbogbo àwọn ọmọ olóòkú pátápátá pé ọjọ́ tá a ti fẹnu kò sí ní 23 yìí, wípé ọjọ́ yìí á bá wa láyé, á bá wa láyè, á tún bá wa lálàáfíà ara. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ bí mo ti ń sọ, ilé ayé àkámọ́ra, ayé tó tó àkámọ́ra, ilé ayé àfọwọ́bà fi sílẹ̀ ni. Elédùmarè ò mà ní ṣe wá ní ejò tó kọjá lórí àpáta tí ò mọ̀ nípa. Ṣé ẹ mọ̀ pé béèyàn bá ti wá sílé ayé, bọ́ bá ti bímọ, ọ̀hún sọ pé ọmọ ẹni lọ̀la ẹni, èyí tí wàá sọ ọmọ ẹni nìkan lọ̀la ẹni. Iṣẹ́ tí kò wá bá ń ṣe nílé ayé tá a wà yí ọ̀la wa ni. Ẹlòmíì gan wá sílé ayé tó jẹ́ pé kò ní lọ́mọ. Ṣé ẹ mọ̀ pé ẹni bá bímọ ọmọ ní ọ̀sìn, ẹni tí ó bá bímọ gan ọmọ náà ní ọ̀tún sí. Èyí sì máa ń yẹ ẹlòmíì gan tí ò bímọ gan ju ẹni tó bímọ lọ. Iṣẹ́ ọwọ́ wa ni, ìwà wa ni. Bíbélì wọ́n sọ pé kò sẹ́ni tó yàgàn nínú Bíbélì àfẹnìkan ṣoṣo tó mọ̀ fi ọwọ́ ara ẹ̀ fà á. Kò ságàn nu ẹni tí Elédùmarè dá.
ṣùgbọ́n ohun gbogbo ló lásìkò. Gbogbo ẹ̀yin tí à ń wojú Olúwa fún ọmọ láṣẹ Èdùmàrè, Elédùwà ó wá àsìkò tá a wà yìí, lọ́lá àsìkò tá a wà yìí, Elédùmarè ó fún yín ní ọmọ rere láṣẹ Èdùmàrè. Elédùmarè ó fún yín ní ọmọ rere. Tí Elédùmarè bá wá fẹ́ fún yín torí pé ẹ ti dúró lágbára Ọlọ́run Elédùmarè, méjì Elédùmarè ó máa fún yín. Gbogbo ẹ̀yin tí à ń wojú Ọlọ́run fún ọmọ rere láṣẹ Èdùmàrè, ẹ dákun ẹ bá mi kọ́mẹ̀ntì àmín, ẹ bá mi kọ́mẹ̀ntì àmín, ẹ kọ́mẹ̀ntì àmín. Ẹ má fojú di ọ̀rọ̀ mi. Ó ní ọ̀nà tí Elédùmarè ń gbà oníkálukú sọ̀rọ̀, ó sì ní ọ̀nà tí Elédùmarè ń gbà lo oníkálukú. Ẹ bá mi kọ́mẹ̀ntì àmín. Gbogbo ẹ̀yin tẹ́ ń wojú Olódùmarè fún, gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí báyìí, gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi, gbogbo tẹ́ ń wojú Ọlọ́run fún, bó ṣe ọmọ ni o, bó ṣe owó ni o, láṣẹ Èdùmàrè, Elédùmarè ó ṣe fún yín ní ìlọ́po ni, double portion. Elédùmarè ó ṣe nǹkan double fún mi nígbà tí mi ò lérò. Elédùmarè ṣe ìbejì fún mi. Elédùmarè ó ṣe gbogbo fún yín lódù ní méjì láṣẹ Èdùmàrè. Gbogbo ẹ̀yin ọmọ lóòkú, owó tẹ́ fi ṣe òkú ayẹyẹ ìjáde òkú bàbá yín, Elédùmarè ó pèsè fún yín. Àsìkò tí ìgbà náà bọ́ sí, lágbára Ọlọ́run, gbogbo àwọn tí bá ń bọ̀ láti ìlú ibòmíràn tí ń bọ̀ níbi ayẹyẹ ìsìnkú bàbá yìí, Elédùmarè kò ní jẹ́ ká yóò fi ẹ̀jẹ̀ wọn pa títì lọ́dà. Wọn ò ní lásídẹ̀ǹtì, àní bá wọn kúkú àjọkú, àní kúkú ọ̀wọ̀wọ̀. tó gbogbo ẹ̀yin tí ń gbọ́ mi, dákun ẹjẹ́ mọ́ fẹlẹ́ yìí ṣèlọ, mò ń padà bọ̀ ni. Èmi ọmọ yáyànfẹ́ yín, olólùfẹ́ yín náà ni Àdìtú ọ̀rọ̀. Ẹ dákun ẹ fọ́lò wa, kẹ́ ẹ sì máa láìkì àwọn gbogbo nǹkan tá a bá ń ṣe, sódà kẹ́ ẹ lè fi máa rí àwọn fídíò tá a bá ń ṣe wá. Ẹ subscribe sí YouTube channel wa, Àdìtú ọ̀rọ̀ náà ni, àti African Parrot TV. Èmi ọmọ yáyànfẹ́ yín, olólùfẹ́ yín náà ni. Ẹ dákun ẹ jẹ́ rántí pé àti wá sílé ayé, à ń padà lọ́jọ́ kan. Nígbà tá a wá sílé ayé, ṣe mọ̀ pé bá a ṣe lawọ́ ni tàwa ń gé a wá sílé ayé ní ìhòòhò ni. Nígbà tá a bá ń padà lọ náà, ṣe mọ̀ pé ìhòòhò náà ni àmọ́ nǹkan kan mọ́. Wọ́n kàn faṣọ bò á láṣìírí ni, wọ́n daṣọ bò wá, ẹ fún bàbá láṣọ, ẹ fún ìyá láṣọ, wọ́n wá fi aṣọ wọ̀ wá, wọ́n kàn faṣọ wọ̀ wá ní bàbá yí wa sí òògùnlótó. Kò sẹ́ni tí ó mọ̀, àní mọ̀ nǹkan kan, nítorí pé ẹ̀mí wa ó ti jáde kúrò ní àgọ́ ara yìí, yóò sì ti máa lọ sọ́run, yóò ti lọ máa rèé jẹ́jọ́. Ṣé mọ̀ bó jìjì wa tí máa ń tẹ̀lé akiri, ṣe mọ̀ bó lófófó ni. Ṣé mọ̀ pé ńgbà tá a bá dọ́wọ́ àwa ò ní lè sọ̀rọ̀ mọ́, òtí lókù tí ó mọ̀ sọ̀rọ̀ pé níjọ́ báyìí ajalè, níjọ́ báyìí àkùrọ̀, níjọ́ báyìí àwùwà tí ọ̀dà báyìí, níjọ́ báyìí mo ràn lágbájá lọ́wọ́, mo ràn tàbùkù lọ́wọ́. Èyí ni ọmọ sọ̀rọ̀, àwa ò ní lè sọ̀rọ̀ mọ́, àní lè parọ́, àti díjọwọ́ lọ́kàlẹ̀. Elédùmarè yóò jẹ́ kí ikú ká iṣẹ́ dáadáa mú wa lọ́wọ́ láti rí. Bẹ́ẹ̀ bá fẹ́ sàmì, kìí sàmì nìkan lẹ̀ ṣe ẹjẹ́ àṣìṣẹ́ tọ̀. Ẹ̀mí ọmọ yáyànfẹ́ yín, olólùfẹ́ yín náà ni Àdìtú ọ̀rọ̀, àti gbogbo yín wípé ẹ kú kalẹ̀. Bàbá mi máa rán wa létí pé ayé kì í ṣe lé wa, ọ̀run mọ̀ nílé òye. Ká máa rántí òkúta ó lọ kọjá. Kí gbogbo ẹlẹ́ṣẹ̀ máa gbóhùn rẹ̀ ká lè máa súnmọ́ ọ̀nà. Ayé yá lọ, babaláwo máa wọ̀, oníṣègùn máa rọrùn, pásítọ̀ máa kú, lèmọ́mù máa rọrùn, bóyó máa kú, ẹni bímọ máa kú, ẹni tí ò bí máa kú, ẹni lówó máa kú, ẹni tí ò lówó máa kú. Àwa fi òní lè sí o, bíjọ́ bá wọlé. Àwa fi òní lè sí o, bíjọ́ bá ti dé. Fresh music from citytrendtv.com.